ẹ dákun ibo ni ẹ ti rí baby pastor ó dàbí pé lè kú ní gbogbo ìgbà tí ọwọ́ ba ìkan nínú àwọn reverend father wọn tí wọ́n supply àwọn bandits níbọn eléyìí ò sí láyé ó dàbí kó ṣẹ̀ṣẹ̀ resurrect ni ẹ̀yin náà ẹgbọ́n tí ń sọ ẹgbọ́n tó wí. àwọn tí ò jẹ́ èèyàn ni wọ́n ń jí gbé àwọn tí ò jẹ́ nǹkan kan ni wọ́n ń jí gbé bí kán lọ church ibi tí wọ́n ti ń sin Ọlọ́run kán lọ palẹ̀ gbogbo wọn mọ́ tán bá tún pa wọ́n tún máa ṣe Allahu Akbar wí àwí kúrò ní discount. tá a bá ń pariwo fún wọn pé ẹ̀ṣẹ̀ ẹ̀sìn tó nítumọ̀ ẹgbà Kristi Jésù kéèyàn máa pa ìyẹn ẹgbẹ́ kẹ́tù máa Allahu Akbar. inú mi máa dùn irú ọ̀nà tí mo wà mo máa dúpẹ́ pé mo mọ Jésù o. ó jẹ́ kí wà nípò àwọn wèrè ó jẹ́ kí wà nípò àwọn tí ò mọ nǹkan tí wọ́n ń ṣe máa ṣe máa ṣẹ̀sìn tán fi orúkọ ẹ̀sìn yẹn pààyàn. orílẹ̀-èdè tá a wà nìyẹn o. ẹ dákun gbogbo ẹ̀yin mùsùlùmí tọ́lọ́run bá kádàrá wípé kẹ́ sálábàpàdé fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó go viral. I need láti máa debunk àwọn ọ̀rọ̀ táwọn people yìí ń pa àdàparọ́. mo fẹ́ wá fídíò kan kọ́ ló ń jẹ́ kí n rí fídíò yẹn fídíò ọmọkùnrin kan tí ó ń jẹ́ Johnson ó wá change orúkọ ẹ̀ ó ń pè rẹ̀ ní Muhammad àwa máa ṣe salamu alaikum tí wọ́n bá fẹ́ lọ kidnap àwọn èèyàn wọ́n máa pe Allahu Akbar ìgbà tó wọ́ wá tẹ̀ ọwọ́ àwọn ọlọ́pàá padà bá ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ń converse kọ́lọ̀ ń jẹ́ kí n padà rí fídíò yẹn tí n bá rí fídíò yẹn máa padà post yẹ but ẹ jẹ́ kí n sáré ṣàlàyé lè ẹ wo bàbá tẹ̀ ń wò lókè orúkọ ẹ̀ ń jẹ́ Abubakar Abdullahi bàbá yìí ó ń gbé ní ìlú kan ní ìlú Plateau State ó jẹ́ ìmáàmù mosque kan níbẹ̀ ní 2018 ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ nígbà tí àwọn bandit tí wọ́n wá attack àdúgbò wọn 262 Christian wọ́n wá sápamọ́ sínú mosque bàbá yìí rescue wọn lọ́wọ́ àwọn bandits ó gbé wọn sápamọ́ sínú mosque ẹ̀ ó tún wá kó àwọn yòókù lọ sílé ọ̀dọ̀ ẹ̀ ó wá ń feed wọn for the period of time títí tí gbogbo làásìgbò yẹn tó fi kúrò ńlẹ̀ ní 2018 níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ kú of recent yìí ni ìwọ náà lè gọgù ṣàṣẹ lo GBT ẹ lo gọgù ẹ anything tó bá lè fi gọgù ṣàṣẹ fi ṣèwádìí ọ̀rọ̀ tá à ń sọ yìí that is number one. ẹ wá wo àwọn òpònú tí wọ́n máa ń pa àwọn mùsùlùmí ní terrorist torí dìdìrín yóò ń sọ pé nígbà tá a bá ní kẹ́ wá ṣẹ̀sìn gidi ẹ̀ ní gbọ́ wọ́n máa pe Allahu Akbar wọ́n máa pa àyàn bó ti wulẹ̀ jẹ́ pé àmọ̀ pé yín lẹ̀ ń terrorize ìlú ẹ̀yin lẹ̀ ń dàlú ìrú torí àtijọ́ tẹ́ ti mú yàn àwọn pastor àwọn reverend father náà ni wọ́n mú ẹ̀ tí lè ever rí ìmáàmù ẹ̀yọ̀ kan báyìí tó bá wà fún alẹ́ rí ẹ̀ lo ChatGPT ẹ̀ lo anything tó bá mọ̀ láti lò fi béèrè yìí pé ṣé wọ́n ti ever mú ìmáàmù kan rí tí ó ń supply àwọn bandits níbọn àwọn pastors àwọn reverend father yín àwọn náà là ń rí nídìí ẹ̀ now ntí ìmáàmù yìí tó wá ṣe yìí ibo ni máàmù yẹn ti rí ìbéèrè ni kò kí ṣe inú ìwé wa ló ti rí àbí torí pé tẹ́ ẹ bá rí mùsùlùmí kan àbí tẹ́ ẹ bá rí ẹnìkan tó claim pé mùsùlùmí lòun tó hùwà àbàjẹ́ kan ẹ máa sọ pé ń tẹ̀sìn ẹ̀ràn ni ṣé n tí bàbá yìí ṣe yìí kò kí ṣe ẹ̀sìn ẹ̀ ló ràn níyìn àbí ẹ jẹ́ á fún yín ní àyà tó back it up nínú Quran chapter 5 Suratul Maida láyà 32 Ọlọ́run ní man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ardi faka'annama qatala an-nasa jami'an wa man ahya'a faka'annama ahya an-nasa jami'an gbogbo ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan tó mọ̀ọ́mọ̀ pa ẹ̀mí kan tí ò jẹ̀bi ikú tí ò lẹ́tọ̀ọ́ sí pé bóyá wọ́n pa bóyá wọ́n spread corruption lórí ilẹ̀ nítorí ẹ̀ gbámú gẹ́gẹ́ bí àwọn bandits yẹn tí wọ́n bá pa wọn kò léèwọ̀ so Ọlọ́run wá sọ pé gbogbo ẹni tó bá pa irú ẹ̀mí bẹ́ẹ̀ Ọlọ́run ní pé á san ní ẹ̀san bí ìgbà kó pa gbogbo ilé ayé run gbogbo ẹni tó bá tún wá gba ẹ̀mí kan là á fẹ́kẹ̀ ànàmọ́ àhìyà nẹ́ẹ̀sà jami'an á tún wá san ní ẹ̀san bí ìgbà yìí pé ó gba gbogbo ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn là ìmáàmù kan ló rescue 262 Christian yìí àwọn tí ò kìí ṣe mùsùlùmí ó gbà wọ́n sílé ó ń tọ́jú wọn subhanallah ìmáàmù ló ṣerú tí ó ṣe yìí tó gba àwọn Christian sọ́dọ̀ ó tọ́jú wọn ṣé humanity nìyẹn àbí ntẹ̀sìn ẹ̀kọ́ ntẹ̀sìn wa kọ́ wa ni ìdí nìyẹn táwa fi máa ń sọ pé Islam ẹ̀sìn àlàáfíà ni ntẹ̀sìn wa kọ́ wa ni bàbá yẹn practice yẹn tẹ bára wọn tí wọ́n ń disguise tí wọ́n ń ṣe bí mùsùlùmí tí wọ́n lọ ń wù ọ̀daràn ara yín ni wọ́n ẹ̀kọ́ tí ń fojú múmu hàn báyìí ní ìsìn Allahu Akbar Allahu Akbar àwọn ọ̀gá yín àwọn òyìnbó wọ́n ti lo àìmọye strategy láti fi dojú Islam belẹ̀ ara ẹ̀ náà lélẹ̀ táwọn ẹgbẹ́ yín lò ní Nàìjíríà bí báyìí ló jẹ́ kí wọ́n máa mú reverend father tó ń supply àwọn bandits níbọn ìbéèrè wá rí ta ni bandits ìwọ náà bèèrè ìlérè reverend father tó ń supply àwọn bandits níbọn àbí ìmáàmù tí Ọlọ́run lò ní sábàbí àti gba èèyàn 262,000 láti gbà wọ́n là lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àwọn bandits
èwo nínú àwọn méjèèjì ni bandits.